àkíyèsí pàtàkì fún alhaj Katibi àpọ́nlé ànábì. Mo fẹ́ kẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kì í ṣe pé láti wá bú yín àbí láti wá yẹpẹrẹ yín àbí láti wá yẹ̀yẹ́ yín, ṣùgbọ́n tó yẹ kí n sọ̀rọ̀ ni pé gẹ́gẹ́ bí ó kọ yín àpọ́nlé ànábì, àpọ́nlé Ọlọ́run tí ń bẹ lára yín látara wa Muyideen Ajani Bello, kọ́nà ọba kó bá wa tan ìmọ́lẹ̀ sí kábàrí bàbá, torí pé tá a bá ń sọ nínú àwọn tí wọ́n dààmú lórí iṣẹ́ Ọlọ́run káàkiri àgbáńlá ayé, ká má sọ pé ilẹ̀ Yorùbá àbí orílẹ̀-èdè nìkan, Alhaji Muyideen Ajani Bello wọ́n wà ńbẹ̀. Nítorí kí n pè ní sákìyèsí ni pé fọ́nrán tí mo rí tẹ́yìn náà dúró níbi tí wọ́n ti ń ṣe ìkọ́mọjáde níbi táwọn ìjọ alálùjànnú tí wọ́n gbajúgbajà pẹ̀lú ọkọ̀ RMQK tí wọ́n wà, tẹ́yìn náà dúró ńbẹ̀. Kì í wá ṣe pé ẹ dúró pẹ̀kàn jókòó níwà àlejò, ẹ dúró pẹ̀lú ẹni tí àwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí igbákejì tí wọ́n ń pè ní kéwú kéké, torí èmi ò mọ̀ sí kéwú ńlá. Kéwú téèyàn bá ké tí ń tako ntọ́lọ́run sọ, tí ń tako súnà Ànábì sallallahu alaihi wasallam, kì í ṣe kéwú lójú tèmi. Kí la fẹ́ lò ńbẹ̀ ni pé gbogbo ohun tí wọ́n kà ńbẹ̀ ńjọ́ náà tẹ́yìn náà sì rí pé kíní yìí ọ̀bá tí ń bẹ nínú ẹ̀sìn, tẹ́ rí pé ọ̀bá mu, ẹ sì nàró, ẹ̀yin náà tí wọ́n bá wọn na ìka. Àwòrán yín rèé, bẹ́ẹ̀ ṣe nàka rèé, ẹ̀yin náà wò kí lẹ nàka sí. Ọ̀nà mẹ́ta lèèyàn máa ń gbà kọ nǹkan tí wọ́n bá mọ̀ pé ọ̀dà. Tẹ́ ẹ̀ bá lágbára àti fọwọ́ kọ̀, ẹ fẹnu kọ̀. Tẹ́ ẹ̀ bá lágbára ẹnu, ẹ fọkàn kọ̀, ìfọkàn kọ̀ ń lọ lẹ̀ jù. Tó bá pẹ́ ẹ fọkàn kọ̀ ńjọ́ náà, ẹ̀ ní nawọ́. Ṣé ẹ mọ̀ pé ibi tẹ́ ẹ sọ yìí, ibi tẹ́ ẹ lọ yìí, àbùkù ńlá ló kó bá àwọn ẹni Ọlọ́run tẹ́ ẹ jọ rìn. Àbùkù ńlá ló kó bá wọn, torí pé àwọn èèyàn ò fojú rí wọn tó jẹ́ mùsùlùmí gidi, tó jẹ́ mùsùlùmí tó ran kan pé wọ́n bọ̀ Ọlọ́run dáadáa, kó ka àwọn ìjọ RMQK, kó kà mọ́ àwùjọ tó yóò dùn sí. Kódà wọn ò gbọdọ̀ rí mùsùlùmí gidi láwùjọ wọn, àfi kó jẹ́ mùsùlùmí tó ti sáko, tó ti sọnù, ní ó lọ dúró láwùjọ rú wọn. Ẹ tún wá wà ńbẹ̀. Ẹ dákun, mo fẹ́ kẹ́ ẹ ṣe àtúnṣe. Àtúnṣe mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé mo fẹ́ kẹ́ ẹ, gẹ́gẹ́ bí àáfàá wa Al-Barisi nílọrin bí wọ́n ṣe ṣe, tí wọ́n sọ fún gbogbo ayé pé àwọn sí òde lọ ní o, tí wọ́n sì jẹ́ wọ́n, tí wọ́n ti ń jẹ́ wọ́n mọ̀ pé àwọn èso ara wọn Ọlọ́run sì ní gbá wọn ọba rú wọn ṣe láéláé, tí wọ́n sì jẹ́ wọ́n mọ̀ pé ìjọ tí wọ́n ń ṣe o, ìjọ alálùjànnú, ìjọ tí ọ̀rọ̀ Ọlọ́run àtànábì takò ní o. Ẹ̀yin náà bọ́ ọ̀tá ẹ sọ bẹ́ẹ̀, torí pé fídíò tẹ́ ń wò àwọn èèyàn tí bá ń fi pamọ́, àwọn èèyàn sì ń fojú nǹkan kan náà wò ní, torí pé àwọn èèyàn nígbàgbọ́ pé gbogbo ẹni tí bá ti ń wá ayé tó fẹ́ ní ayé dandan yóò tọ̀ àwọn èèyàn yìí lọ. Wọ́n ti ń fojú ẹ̀wọ́ ẹ̀yin náà o. Ojú tí wọ́n fi ń wo Ajánásì tó lè mọ Kùránì, tó ṣe Yàsín, tó ṣe Wákíà, tó ṣe gbogbo ẹ̀, tó ṣe Káfí, ojú tí wọ́n fi ń wò, wọ́n ti fi ń wo ẹ̀yin náà o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ràn lẹ́nu tó bá àwọn ẹni Ọlọ́run ṣe, tó sì bá àwọn ẹni Ọlọ́run tò, ìbá wù mí, ìbá wù wá kẹ́ ẹ jáde, kẹ́ ẹ náà ra bọ́ta, kẹ́ ẹ sọ ohun tí àáfàá wa Al-Barisi sọ, kẹ́ ẹ náà bọ́ta, kẹ́ ẹ náà sọ pé ẹ̀yin sára wọn o, ẹ̀yin náà sì òde lọ ni o, kẹ́ ẹ ṣàfọ̀mọ́ ara yín. Tẹ́ ẹ bá lẹ ṣàfọ̀mọ́ lórí ọkàn níwájú Ọlọ́run, ẹ ṣe káwọn èèyàn náà rí pé ẹ ṣe. Torí pé àwọn iṣẹ́ kan wà tó kí tí èèyàn bá ṣe ní ẹ̀sìn, kì í ṣe kárí mi o. Ìrun kíkí ní ẹ̀sìn, ẹ̀ ń bá ní òun ọ̀fẹ́ kí òun gbangba torí pé kárí mi, ẹ̀ ń tan rẹ̀ jẹ ni. Ẹ má lóun ọ̀fẹ́ lọ́wájì gbangba torí kárí mi, ọ̀ ń tan rẹ̀ jẹ ni. Ẹ má fẹ́ lóun ọ̀fẹ́ gbààwẹ̀ torí kárí mi gbangba, ọ̀ ń tan rẹ̀ jẹ ni. Àwọn iṣẹ́ kan àti gbangba lẹ́sẹ̀ táwọn èèyàn ó sì jẹ́rìí yín lórí ẹ̀, tó ẹni tí wọn ò bá jẹ́rìí ẹ̀ pé ń kírun, wọn ò ní kírun sí láò. Ojúlé ọmọ Yorùbá, ìmọ̀ràn tèmi fẹ́ gbà yín rèé o. Alhaji Katibi àpọ́nlé ànábì, ẹ dákun ẹ bá a ṣàtúnṣe láàrin o, ojú òní tì wá. Ó dàbọ̀.